ó ṣògùn o, ikú ẹran ó ṣògùn o, ikú ẹran ó ṣògùn yè. ẹran á kú èèyàn bọ̀ ajá bọ̀ kú. Orúkọ yín ti jẹ́? Orúkọ tèmi ni Akóredé Adébọ̀wálé láti ìlú Arárọ̀mí Ìdẹ̀ra níjọba ìpínlẹ̀ Ọdẹ́dá nípínlẹ̀ Ògùn. bẹ́ẹ̀ ni bàbá. Ta lọ̀gá yín tó kọ́ yín níṣẹ́ ọdẹ? Kò sí èèyàn kan tó kọ́ mi níṣẹ́ ọdẹ. Bó lẹ ṣe wá kílẹ̀ wá dèdè ọdẹ nígbà tẹ́ ẹ lọ́gàá? Ọdẹ mo bọ́dẹ ńlé ni. Ẹ bọ́dẹ ńlé? bẹ́ẹ̀ ni bàbá. Ilé tá lẹ bá? Ilé bàbá tó bí mi lọ́mọ. Ta ló wá gbébọn lé yín lọ́wọ́? Ọjọ́ tí màá kọ́kọ́ gbébọn tó mo ṣọdẹ, mo yọ́ gbébọn yẹn jáde ńlé ni. Ẹ yọ́ gbébọn abẹ́ jímọ̀ gbé? Mo yọ́ gbé jáde ńlé. Náà ni ẹ jí gbé? Ẹ jí gbé? Bàbá mi ló ní. Bàbá yín ọmọ? Bẹ́ẹ̀ ni bàbá. Ẹ jí gbé náà ni wọ́n ti wá wọlé. Wọ́n mọ̀ pa wọlé ló jí gbé láì mọ̀ pé yín ni. Nígbà tẹ́ wá jíbọn yìí gbé ẹ fi ṣọdẹ lọ. Bẹ́ẹ̀ ni bàbá. Kí lẹ fi pa? Ọjọ́ yẹn mo pa èkùlù. Èkùlù? Pẹ̀lú eworo kan. Ẹ ṣe bí ìpínlẹ̀ Ògùn ní Ọdẹ́dá lẹ́lẹ́ ti wá. Igbó ló wà lọ́dẹ́dá, èkùlù èsí nínú igbó. Ìpínlẹ̀ Ògùn kọ́ ni mo ti bẹ̀rẹ̀ ọdẹ ṣíṣe. Ọmọ abo ni yín gan? Ọmọ Ọ̀yọ́ state ni mí. Ní apá abo? Ní Ìwéré Òkè o. Ọmọ Ìwéré Òkè? Nípínlẹ̀ Kájọlà local government. Bẹ́ẹ̀ ni bàbá. Tí mo rẹ̀ ìbẹ̀lẹ̀ ti bẹ̀rẹ̀ ọdẹ? Bẹ́ẹ̀ ni bàbá. Ìbẹ̀lẹ̀ ti pa èkùlù? Bẹ́ẹ̀ ni. Lẹ́ti fi bá pa èkùlù? Bẹ́ẹ̀ ni. Kí lẹ wá lọ sí l'Abẹ́òkúta? Iṣẹ́ ló gbé mi kúrò nílé tí mo fi lọ s'Èkó. Látèkó ó ní àwọn ọ̀rẹ́ mi kan tá a jọ pàdé l'Ékòó ládùúgbò tí mò ń gbé ní Ìjẹ̀gùn. Community là ń pe ibẹ̀ yẹn. Ìkan nínú àwọn ọ̀rẹ́ mi tá a jọ ń gbé ní community yẹn, bàbá ẹ̀ kọ́lé sí community yẹn, òun ló jẹ́ ọmọ Abẹ́òkúta. Òun ni mo tẹ̀lé délùú yìí. Lẹ̀bá tó d'Abẹ́òkúta? Bẹ́ẹ̀ ni bàbá. Iṣẹ́ ọdẹ yín náà lọ́bá tó bẹ̀rẹ̀ l'Abẹ́òkúta? Bẹ́ẹ̀ ni bàbá. Nídìí iṣẹ́ ọdẹ yìí, kí wá làwọn àrírí yìí nígbà tẹ́ ti dọdẹ? Ìrírí pọ̀. Ọ̀yá. Tá a lè sọ tán. Ọ̀yá. A kàn sọ díẹ̀ ń bẹ̀ ni. Ẹ̀já kọlù. Alákọ̀ọ́kọ́ nínú àwọn ìrírí mi, ọjọ́ kan mo jáde ọdẹ alẹ́, àwa mẹ́ta la ṣọdẹ lálẹ́ ọjọ́ yẹn. Gbogbo ìta ṣì rìn sílé kò tí jìnnà rárá. Oko kòkó kan wà nítòsí ilé. Inú oko yẹn ni mo ti rí ìgalà, àgbọ̀nrín, akẹran gan lẹran ọ̀hún, ó ti dúdú tán pátápátá. So mo nàbọn sí ẹran yẹn, ṣùgbọ́n nǹkan tí ó jẹ́yà lẹ́nu fún mi ni pé bí mo ṣe nàbọn sí ẹran yẹn, àmì ara sọ mí. Àmì ara? Bẹ́ẹ̀ ni bàbá. Àmì ara pé báwo? Bí ẹran yẹn kò ń ṣe ẹran lásán, abàmì ẹran ni. Lẹ́yìn ìbọn sí? Mi ì yìnbọn sí. Ẹ̀yìn rárá? Bẹ́ẹ̀ ni, mo sì náwọ́ ni. Mo nà lẹ́ẹ̀kejì bákan náà, mo dáwọ́ yẹn padà, mo tún nàbọn yẹn sí lẹ́ẹ̀kẹta, mo rí pé bákan náà ni. Ibẹ̀ lòtútù ti dàbò mí. Òtútù? Bẹ́ẹ̀ ni bàbá. Mo dẹ̀ jogún òrùka kan látọwọ́ bàbá tó bí bàbá mi. Àtọjú àlá ni mo ti jogún òrùka yẹn. Tórùka yẹn bá wà lọ́wọ́ mi, tí ìrìn àjò bá ti rí bẹ́ẹ̀, mo ti mọ̀ pé kò sọ́nà ibi tí mò ń lọ nìyẹn. Ibẹ̀ ni mo ti padà. Tí mi lọ ọdẹ yẹn mọ́, àwọn tó kù mi náà padà. Àwọn náà padà ṣe ọdẹ lọ́mọ lálẹ́ ọjọ́ yẹn. A padà sílé. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí kò tó jọ́ kẹta, ìyá kan wà ládùúgbò wa ń bẹ̀ yẹn tó jẹ́ àgbàlagbà níyà yẹn. Ṣé ẹ mú ọkọ̀ ìyá wọn?
mo mọ orúkọ ẹ̀ ṣùgbọ́n mo forúkọ bò ìyá yẹn láṣìírí, mo lè sọ abúlé tí ìyá yẹn ń gbé. Wọ́n máa ń pa abúlé yẹn ní abúlé Ẹsẹ̀kè. Ẹsẹ̀kè. Bẹ́ẹ̀ ni bàbá. Abúlé tó ní orúkọ ni níjọba ìpínlẹ̀ Ọ̀dẹ́dá. Ìyá yẹn bá mi níbi tí mo ti ń dáná lẹ́ǹkùlé lọ́jọ́ yẹn. Ìyá yẹn ní ẹkún pẹran ọ̀gbẹ́ni ìṣẹ̀lẹ̀ ń dájẹ́. Ẹ̀yin ń bá wúwà. Bẹ́ẹ̀ ni bàbá. Ẹran yóò máa lọ fi ṣebẹ̀ léni kó o bóun wá lẹ̀ o, ẹ má ìlọ ìyá. Mo dẹ̀ wọlé ọjọ́ yẹn, mo dẹ̀ pe ewúro kan pẹ̀lú òkété kan, mo dẹ̀ mú apá kan tán kan nínú ewúro yẹn, mo kó fún ìyá yẹn. Ìyá yẹn dẹ̀ sọ fún mi lọ́jọ́ yẹn pé kí n ṣọdẹ lálẹ́ yìí o, pé máa pàgàlà. Bí ìyá yẹn ṣe sọ, mo pẹran yẹn. Ẹ pàgàlà lóòótọ́. Bẹ́ẹ̀ ni bàbá. Ṣùgbọ́n ìyá yẹn jẹ́ kó máa yé mi pé tí n bá ti pẹran yẹn, kí n má ṣe ọ̀dọ̀ ẹ̀ kù sílé o. Ẹni kí n gé ọ̀dọ̀ ẹ̀ sórí ẹran tí mo fẹ́ há fáwọn obìnrin abúlé. Wọ́n dẹ̀ ṣe ní kí n ṣe, bẹ́ẹ̀ náà ni mo ṣe ẹran yẹn. Mo ṣe ṣe. Mo gé ẹran lọ fún ìyá yẹn. Gbogbo ìtara ṣẹ́kù sílé ní ẹran òun pàápàá. Kò tó lájì tán. Ahá gbogbo ẹni. Ìyẹn ni ìrírí mi àkọ́kọ́. Ìrírí yín ẹlẹ́ẹ̀kejì ńkọ́? Ìrírí mi ẹlẹ́ẹ̀kejì, a lọ ṣe ọdẹ kan ń pa abúlé yẹn ní abúlé Àjọn. Àjọn. Ní ìjọba ìbílẹ̀ Ọ̀dẹ́dá náà ni, Òṣìẹ̀lẹ̀ side. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn tó yà mí lẹ́nu. Bẹ́ẹ̀ ni bàbá. Irú ìṣẹ̀lẹ̀ wo ni? Àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn lọ́jọ́ yẹn. Torí inú oko tá a kọ́kọ́ wó gbàrà, èmi ló yẹ kí n yàn kọ́yìn ń bẹ̀. Bíi pé kí nǹkan kan di ìbọn mú mọ́yàn lọ́wọ́ ni mi fi rí ìbọn yìí fẹ́ tu yẹn. Ó dẹ̀ jáde, ó lọ. Inú àwọn ọmọ sóònù mi tí mo sọ fún pé lọ dúró ń bí báyìí, ó máa pẹ̀tù kan lẹ́gbẹ̀ẹ́ àpáta yẹn sìn, ó dẹ̀ yìnbọn. Lẹ́yìn tí ẹtù yẹn ti lọ lọ́dọ̀ tèmi, òun yìnbọn sẹ́tù. Ẹtù yẹn lọ, gbogbo àwọn tó dẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ dẹ̀ ní ìbọn ba ẹtù yẹn. Ẹtù yẹn lọ. Ìbọn méjì tán yìn nígbẹ̀ yẹn nìyẹn, padà lọ wó gbẹ́ kejì. Wọ́n yìnbọn bíi 3 nínú gbẹ́ kejì. Awó kẹta, wọ́n yin bíi 2, bíi 3 ń bẹ̀ náà. Àti ń kàbọn bíi 7 láàrin ẹran kankan lẹ̀. So a pé bíríkótó pé kí gbogbo àwọn ọmọdé wọ́n jáde. Péjọ apàdé lálà oko kan, a pera wa jáde. A ṣàbẹ̀rẹ̀ ẹ̀yìn wò pé ìjà rí àwọn ọmọdé tí iṣu wà láàrin wọn. Ara wọn ọmọ. Bẹ́ẹ̀ ni bàbá, torí kò ń dédé rí bẹ́ẹ̀. Ibẹ̀ láti rí èèyàn kan tó ṣàmẹ́ fún wa pé ìjà wà láàrin àwọn méjì nínú àwọn tó jẹ́ àgbà sí wa lọ́dẹ yẹn. So wọ́n pè wọ́n, ìjẹ́ ọ̀rọ̀ yìí máa ṣe yanjú ń bí. Wọ́n ní kò ṣe yanjú. Pé ọ̀rọ̀ yẹn ń ṣọ̀rọ̀ ọdẹ, ọ̀rọ̀ abúlé ni. Tó bá dẹ̀ máa jẹ́ ọ̀rọ̀ ọdẹ, sóònù àwọn ni àwọn ti máa lọ yanjú ọ̀rọ̀ yẹn. Tó bá rí bẹ́ẹ̀, àwọn wo ni wọ́n jẹ́ ẹlẹ́rìí ń bí nínú àwọn tó jẹ́ ọmọ ọdẹ ń bí ẹjọ́ wà ládùúgbò. Àṣìpa sóònù wọn lọ́jọ́ yẹn, ó jẹ́rìí pé lóòótọ́ lòun mọ̀ nípa ọ̀rọ̀ yẹn. Pé bàbá tó jẹ́ ògbójá sóònù wọn yẹn, pé bàbá yẹn lóhun lọ sóko, pé bàbá yẹn pako kan. Bàbá kejì yẹn ń pè bàbá yẹn ní bàbá Kàbírù. Pé bàbá Kàbírù ní kò gbọdọ̀ dá oko yẹn. Nígbà tí bàbá yẹn lọ sóko yẹn, wọ́n ní bàbá yẹn wá ní ó ní wọ́n lọ rí olúgbòhùn sí èpè sínú oko yẹn. Wọ́n fi abẹ́rẹ́ gún. Díẹ̀ ló kù kóhun tẹ̀ mọ́lẹ̀ kájá òun tó wú olúgbòhùn yẹn. Ìgbà tó ń gbé olúgbòhùn yẹn, ó gba abúlé lọ bẹ̀rẹ̀ sí ń fi hàn gbogbo àwọn èèyàn kiri. Kẹ́hìndé àṣìpa wọn yẹn jẹ́rìí sí lọ́jọ́ yẹn pé lóòótọ́ náà gbé délé òun. Ṣùgbọ́n òun sọ fún wọn pé kán má gbé olúgbòhùn wọnú ilé tòun. Ó dá bàbá yẹn padà. Ó dẹ̀ jẹ́rìí sí ń bẹ̀ lọ́dẹ yẹn lọ́jọ́ yẹn. Lẹ́yìn yẹn, ìgbẹ́ kan ṣo la dẹ̀ wó bò táà fi rí Kẹ́hìndé mọ́. Ẹ̀rí má bá wò. Bẹ́ẹ̀ ni bàbá. Bóyá ó tẹ̀dẹ̀ bá wa gbáko, bóyá kò bá wa gbáko títí tàdẹ̀ fi wóko sílẹ̀ ọjọ́ yẹn, kò sẹ́ni tó lè sọ ní gbogbo àwọn ọmọdé.
ó jẹ́ nǹkan tí ó yà mí lẹ́nu lọ́pọ̀lọpọ̀ torí kò ṣẹlẹ̀ rí látìgbà tí mo ti ń ṣọdẹ. bó lẹ ṣe wá rí bó lẹ ṣe wá máa pẹ́ rí. títí tí a fi wá ṣọdẹ lọ́jọ́ yẹn tá a fi ká ọdẹ tán fi sun ẹran gbogbo wa la mọ̀ pé tí tán bá ṣọdẹ tó bá kan pé adélé ká sun ẹran iṣẹ́ àṣìpa ni iṣẹ́ yẹn tó fi wá jẹ́ pé nínú àwọn ọmọ sóònù wọn ibo ńlá sí bàbá wọn bẹ́ẹ̀ ni bàbá tó fi wá jẹ́ pé béèrè rẹ̀ nínú àwọn ọmọ sóònù wọn ló ṣàṣìpa lọ́jọ́ yẹn tán dẹ̀ sun ẹran fa ẹran ya ṣe gbáṣàwo. àbí ẹ̀rọ kò ti wọlé lọ ní. lóòótọ́ nǹkan kan ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn torí òjò ló lé wa kó núgbẹ́ òjò yẹn ló dẹ̀ ń ṣe pé òjò rẹpẹtẹ òjò yẹn kàn wọ́ ni tó bá dẹ̀ ṣe káàdẹ tá a délé àwọn kọ̀ọ̀kan ti ń lọ́nú àwọn ọmọdé bọ̀ lérò ń gbà wá bóyá ó ti lọ ní bóyá kò lọ kò tẹ̀ wá sẹ́ni mẹ́nu bà ọ̀rọ̀ àṣepa àwọn yẹn rárá aṣọdẹ yẹn tán wọ́n pín ẹran kálukú lọ ìgbà tó máa di bí aago 2 òru ló di pé ìkan nínú àwọn àgbà ọdẹ wa lẹ́gbàá bàbá wọn máa ń pè bàbá yẹn ní àpàkílà. àpàkílà bẹ́ẹ̀ ni bàbá mọ̀mọ̀ wọn. ló di pé bàbá bẹ̀rẹ̀ sí ní pé kálukú lórí fóònù láago 2 lóru pé wọn náà rí Kẹ́hìndé tá ìjọ ọlọ́dẹ lábúlé o wọn rí Kẹ́hìndé ìwòran ni àṣepa wọn ní wọn ráṣepa kẹwọn ni wọn ráṣepa ọ̀dà gbàlẹ̀ bá mọ́ láti sóònù ti wà wá bí 7 la lọ sọ́dẹ yẹn ó di pé ṣe la gbé maṣíìnì 2 tá dira wa ẹsẹ̀ yín pé bẹ́ẹ̀ ni ẹsẹ̀kẹsẹ̀ láti pera wa lórí fóònù ẹsẹ̀ wa pé bá a ṣe gba bẹ̀ lọ nìyẹn. Èmi kẹ̀ mo ti kọ́kọ́ sọ fún wọn pé mi ní lọ ṣùgbọ́n ní ti tó bá ṣẹlẹ̀ lọ́hùn tó bá jẹ́ tèmi kan jẹ́ kí n mọ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe sọ bàbá dádì mi wọ́n fa ìrìn àjò iṣẹ́ kan lé mi lọ́wọ́ ọ̀hún tí mo ṣe béèrè lórí ẹ̀ wọ́n ní kò sí nǹkan tó ṣe ẹni. kò sí nǹkan tẹ́ ó ṣe bẹ́ẹ̀ni kí láyé tó wọ́n jáde nínú ọ̀gbẹ́. torí ìgbà tí a débẹ̀ yẹn òun ni a ṣẹ̀ṣẹ̀ mọ bí ìrìn àjò ṣe rí. ẹ dé abúlé wọn. bẹ́ẹ̀ni bàtà dé àjọ yẹn láàárọ̀ ọjọ́ kejì. ṣé wá wà lọ. a wá lọ ṣùgbọ́n nǹkan tí Ifá fi ń yé mi ni pé ẹni yẹn ò kú ó wà láàyè. ẹ tún máa dífá náà. bẹ́ẹ̀ ni bàbá a ṣáà lọ síbẹ̀ bàtà máa débẹ̀ a bẹ̀rẹ̀ sí ń fọ́ inú gbó kiri gbogbo ibi tá a ti ṣọdẹ. so gbogbo ìbọn tó dẹ́ yìn lọ́dẹ lọ́jọ́ yẹn bóyá ó lè ju 9 gbogbo bí kálukú ṣe yìnbọn torí mi fúnra mi yin 2. ẹ máa wò pé abẹ́nìkan ti yìnbọn mọ́. bẹ́ẹ̀ ni àbí wọ́n ti pa. gbogbo ibi tó dẹ̀ ti yìnbọn yẹn ó nítì torí níbọn tó yìn bí 9 lọ́jọ́ yẹn sóònù wá yin 4 inú ẹ̀. ọmọdé mi kan wà tó jẹ́ pé àjọ wà dáadáa 247 òun ló jẹ òsìn ọdẹ sóònù ọ̀dọ̀ tiwa òun dúró báyìí mi dúró báyìí ni inú gbẹ́ta ti wẹ́ nìyẹn ti ìbọn 3 náà yìn bẹ́ẹ̀ 3 ètí tèmi àti ẹ̀dẹ́ yìn àjọ yìn papọ̀ ni òun dúró báyìí mi dúró báyìí tún jáde láàrin àwa méjèèjì ni ẹ̀tún ẹ̀dẹ́ ti fò sí other side káwa méjì tó yìnbọn kò sẹ́ni tó lè mọ̀ pé ìbọn 2 gan lóró níbẹ̀ ti wà ẹ̀ nìtì àwọn tó yìnbọn ṣe kejì náà nìtì kìíní ẹ̀ wá ń jẹ́yà lẹ́nu fún wa pé ẹ̀ka tẹ̀ wá ní ṣe nìbọn ba ẹni gbà tán aṣáàtẹ̀ gbọ́ nǹkan kan rárá òun ò dẹ̀ yìnbọn tàbá ní bóyá ṣe nìbọn yọ nídìí àbí nǹkan kan aṣáàtẹ̀ ẹsẹ̀ bọ̀gbẹ́ a bẹ̀rẹ̀ sí ń wá inú gbẹ kiri bí èèyàn kan ṣe wu nìyẹn tó pè wá lọ́ọ̀kan pé ká máa bọ́ ó àbá gbàbẹ̀ lọ nígbà tá a máa débẹ̀ àbábọn àbápọ̀ ọdẹ lọ́wọ́ ẹ̀ mọ́. ẹ padà rí kí ló ṣẹlẹ̀ a padà rí ẹ padà rí Kẹ́hìndé àṣepa. bẹ́ẹ̀ ni bàbá a padà rí kí ló ṣẹlẹ̀. níbo ló ló ń lọ. èsì tó ń fún wa ni pé ṣé bí àwa náà la ní afẹ́ṣọdẹ ń bí láàárọ̀ yìí lòun ṣe wá dúró dè wá ń bí. ọdẹ tá a ti ṣe látànà tó wá ní ọ̀nà afẹ́ṣọdẹ ń bí kó wá dúró dè wọ́n ló ṣe wá dúró dè wá ń bí láàárọ̀ yìí ìbọn ẹ̀dà
ó ní ibi náà ló ń gbé sí àtàkù ọdẹ. Èmi ṣáà ti rí bí ọ̀rọ̀ yẹn ṣe ń rí. Ọ̀rọ̀ rẹ ti fẹ́ máa tà sí. Bẹ́ẹ̀ ni bàbá. Gẹ́gẹ́ bí mo ṣe sọ pé mo jogún kinní kan lọ́wọ́ bàbá mi, kinní ẹ wà lọ́wọ́ mi, mo dẹ̀ fi dìmú. Ló ṣe di pé ọyẹ̀ ńlá fún un, torí ìbéèrè tán kọ́kọ́ bi léèrè tẹ́lẹ̀ ni pé ìgbà wo ló débí òun náàárọ̀ yìí, ìyàwó àtọmọ ẹ̀ ńkọ́, ó nílé òun fi ọmọ òun sí, ìyàwó òun ti lọ ọjà, ọjọ́ yẹn ò dẹ̀ ń ṣẹjọ́ ọjà. Ìgbà tí mo wá dìímú yẹn tí ọ̀yẹ̀ yẹn wá sọ fún un ló ṣe wá ní ẹ gbà mí, ṣé òun ni gbogbo yín wá torí ẹ̀ bọ́ sínú igbó tẹ̀ ń wá òun kiri, kò sí nǹkan kan tó ṣe òun. Mo rí pé ọ̀yẹ̀ ti ọwá lẹ́bi bẹ́ẹ̀ ni bàbá. Àwa ní kán wá machine tó máa gbé, wọ́n ṣe gbé nìyẹn, ó dé abúlé wọn, ìdí Aká ní ọ̀dọ̀ wọn. Bọ́n ṣe gbé ńbẹ̀ tán ti ń gbé lọ ìdí Aká yẹn láti pé àwọn bàbá Pàkílà pé a ti rí o, wọ́n ti ń bọ̀, bàbá ní kán máa gbé bọ̀ ní ilé ọ̀dọ̀ ẹ̀, ṣáàgbé ó débẹ̀. Bàtà débẹ̀, bàbá Pàkílà ní ó yá ó ṣe ń jẹ aṣọ yìí, bàbá àgbà ní káwọn máa gbé bọ̀ nílé, ó ṣàtakú pé òun ò lọ o. Kí ló ṣe òun? Ó ní kò sí nǹkan kan tó ṣe òun, kò sí nǹkan tó ṣe ẹ́, a fi lógún ó fi lọ́gbọ̀n òun. Nígbà tá a dẹ̀ ti sọ tó ti ní rárá òun ò lọ, ibẹ̀ làwa padà fi àwọn bàbá Pàkílà lẹ̀ sí, táwa fi lọ ilé lọ́jọ́ yẹn. Ìyẹn jẹ́ àwọn ìrírí tí mo rí tó yà mí lẹ́nu. Ìrírí yín kẹta ńkọ́? Ìrírí mi kẹta, a lọ sọ́dẹ kan, a lọ sọ́dẹ yẹn lábúlé balẹ̀ kan. Ìkan nínú àwọn àgbà ọdẹ wa, àgbà ọdẹ ni, ẹni ó yìnbọn sẹ́tù nínú ìgbẹ́ àkọ́kọ́ ta kọ́kọ́ wó, ẹtù tó yìnbọn sí yẹn, ẹtù yẹn lọ. Mo dẹ̀ tẹ̀lé ẹtù yẹn, bóyá lọ yẹn mo sáré lọ, mo lọ dé, bóyá rí pé mo ti síwájú òun àti padà sẹ́yìn kò yá sínú ìgbẹ́ tó ti ń sáré bọ̀, ó bá mọ́nú oko tán paálẹ̀ tán tí wọ́n ti tẹ oko yẹn. Mo dẹ̀ fi ìbọn kàn lẹ́gbẹ̀ẹ́, mo yìnbọn fún, mo pa ẹtù yẹn. Ìgbà tán máa gbẹ́tù yẹn jáde, àgbà ọdẹ wa tí mo sọ yìí níbọn mi ò bá, ó níbọn òun ló bẹ tó pẹ́tù yẹn ti lọ kúlẹ̀ kí n tó yìnbọn sí. Wọ́n ṣáà gbẹ́tù yẹn jáde, a bẹ̀rẹ̀ sí tún ṣọdẹ wa lọ. Inú ìgbẹ́ kejì tá a wó, ibẹ̀ náà mo ti pa ẹtù kan, mo pe újù kan. A ṣáà wo kò títí wọ́n padà pa ẹtù méjì sí ẹran yẹn, akádẹ. Ìgbà tá a máa dé, tá a dábúlé, wọ́n ṣáà ní kán yẹ ẹran ẹ̀ wò dáadáa kán tó sún. Ìbọn mélòó ló wà lára ẹ̀? Ìbọn mélòó ló wà lára ẹ̀? Ṣùgbọ́n mìnìṣàn 3 ló bà. Ojú mìnìṣàn 3 dẹ̀ nìtì, wọ́n rí i pé ọ̀tá ńlá ni eléyìí. Ọ̀tá tó bà. Bẹ́ẹ̀ ni bàbá. Ṣàkàbùlà bárẹ̀tì dẹ̀ ni yẹn yìn, ṣàkàbùlà lè ní yìn. Ṣàkàbùlà tí mo yin ìgbà yẹn gan rólà ni, mìnìṣàn nọ́mbà 3 ńlá ni mo fi ń lò pẹ̀lú bọ́rìsì ńlá. 5 mo fi sí inú 5 yẹn, 3 tó bà ojú ẹ̀ hàn. Wọ́n ṣàsọ ẹni ìyarí pé rárá, ìbọn òun ló wà lára ẹ̀, òkè kò sí wàhálà. Wọ́n sun ẹran. Nígbà tán sun ẹran tán bẹ̀rẹ̀ sí ń fa ẹtù ìyá, wọ́n rí mìnìṣàn nínú ẹ̀. Tí yín wọ́n rí bẹ́ẹ̀? Bẹ́ẹ̀ ni bàbá. Síbẹ̀síbẹ̀ ẹni yẹn sì yarí náà pé ìbá tí ẹ ọba. Bẹ́ẹ̀ ni, síbẹ̀síbẹ̀ ẹni yẹn sì yarí náà pé ìbọn òun ló bà. Wọ́n rí bọ́rìsì ńlá kan nú ẹ̀. Ẹni yẹn lòun fi rodo ńlá sórí ọ̀tá ńgbà tóun kìbọn tán láǹṣe pàǹdà ọdẹ ẹlẹ́dẹ̀. A ṣáà fa ọ̀rọ̀ yẹn lọ, fa ọ̀rọ̀ yẹn bọ̀, débi pé ẹni yẹn bẹ̀rẹ̀ sí ń lérí pé títí ọdún yìí dẹ̀ fi máa jálẹ̀, tí n bá lọdẹ, tí n bá ṣàbọn sẹ́ran, kí ní bàbá òun kọ́ ló bí òun. Ta ni wọ́n kọ́ lọ fa ẹran fún? Wọ́n kọ́ lọ fa ẹran yẹn fẹ́mi, ṣùgbọ́n mo ní kò ń ṣe tèmi. Mi ń gbà, mo ní kán kó fún. Wọ́n kó fún òun náà, ó kọ́lẹ̀. Àwọn tó jẹ́ àgbà wa ń bẹ̀, wọ́n gba ọlọ́fẹ́ ẹran yẹn pé torí àwọn rí dájúdájú pé ẹni yìí ló pẹran. Tó bá ní òun ò fẹ́ ọmọ sóònù àwọn ni àwọn akó, mo ní ẹ kó, ẹ lọ ṣe kẹ́ pín fáwọn bàbá tó jẹ́ àgbà ń sóònù. Wọ́n kó ẹran yẹn lọ sóònù.
ìjọ́ kẹrin a lọ ṣọdẹ mi lábúlé Ògìjàn sí Òjòdú Olórí láti ṣọdẹ yẹn. Ìgbà yẹn mi dẹ̀ ń fọ̀kadà ṣiṣẹ́ ńgbà yẹn wọ́n ti wà lọ́dẹ yẹn láti bí aago 12. Ó ní àwọn ọmọ ẹ̀gbọ́n mi ti máa ń gbé aago 3 làwọn ọmọ yẹn ń jáde lẹ́yìn tí mi lọ já àwọn ọmọ yẹn lẹ̀ láago 3 tí mo wá bá wọn. Inúgbẹ́ àkọ́kọ́ tán wó náà tí mo ti gbalẹ̀ ńbẹ náà mo ti pẹ̀tù 2. Mo fi wọ́n lẹ̀ sọdẹ yẹn. Mo kàn sọ fún kejì mi tájọ tó jẹ́ ọ̀rẹ́ mi ìpayà ni mo fi dúró ní Abẹ́òkúta yìí. Mo kàn sọ fún ni pé ọ̀gbẹ́ni tó bá ti ká ọdẹ gba ọlọ́fẹ̀ẹ́ tu yan méjì mo kàn ta machine mi ń pa ni. Mo gbéra aṣọdẹ bíi 4 bẹ́ẹ̀ tó jẹ́ pé ẹni yẹn ò yìnbọn. Tí kò pẹran ó lè yan ta 4 dànù tí kò ní pa kankan nú ẹ̀ sẹ́tu ó lè yin 3 dànù tí kò ní pa kankan nú ẹ̀. Nígbà tá a ṣọdẹ bíi 4 bẹ́ẹ̀ ẹni yẹn fi ọdẹ àdúgbò wa lẹ̀ ni kò ṣọdẹ àdúgbò wa mọ́. Tó bá ṣe bẹ̀rẹ̀ sí ń ṣe á jẹ́ pé bóyá lẹ́yìn bí ọdún 2 tí ìrìn àjò mi ò gbàdúgbò yẹn torí mo ti kó ìṣòro yẹn báyìí. Sẹ́yìn náà ẹ̀yin lẹ yíwọ́ padà sí. Mi yíwọ́ padà sí o. Gbogbo nǹkan tẹ́dá bá máa ṣe láyé yìí ẹ̀yin àgbà náà lẹ ní ògún òfọ́dálẹ̀ Ògún òfékè àwo òfọ́dálẹ̀. Ó ti fi hàn pé òun ló ṣèké òun fúnra rẹ̀ lọ̀dàlẹ̀ nìyẹn. Òun lògún fi hàn yẹn. Èèbà ọ̀dà àwọn ọjọ́ wo lẹ lè gbàgbé láéláé? Bàbá nídìí iṣẹ́ ọdẹ. Ọjọ́ ńlá wà tí mi lè gbàgbé. Ọ̀yà. Mo jogún iṣẹ́ kan lọ́wọ́ bàbá tó bí dádì mi. Pé a fẹ́ dẹná tán bá ní àbọ̀ òun ẹran wà nínú ìgbẹ́ kan. Tẹ́ ẹ bá fi iṣẹ́ yẹn sórí ọ̀tá àfẹ̀ràn tẹ́ ẹ bá náà sí ni ò ní bá yín délé. Ògún ni. Bẹ́ẹ̀ ni bàbá. Abúlé kan wà ń pa abúlé yẹn ní Yàngbú. Wọ́n dá oko pákí kan sẹ́yìn abúlé yẹn. Àwọn ẹtu kan wá da oko yẹn láàmú tó jẹ́ pé téèyàn bá débẹ̀ èèyàn máa náwọn ewúrẹ́ ló ń wá jẹ ńbẹ̀. Bí wọ́n bá yé pákí yẹn jẹ́ dé. Ó tó 3 àbí 4 nínú àwọn ọmọdé wa tán ti lọ yọ́lẹ̀ wọn tó jẹ́ pé wọ́n máa yìnbọn sí wọn ò ní rẹ́tu yẹn pa. Mo wá mí ni wọn lọ́jọ́ yẹn. Ní ìtí mo dẹ̀ ti gbọ́ tẹ́lẹ̀ pé mi ò gbọdọ̀ ṣọdẹ ọjọ́ Jímọ̀. Láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ ọdẹ ni mo ti gbọ́. Ọjọ́ yẹn mi mọ̀ pé ọjọ́ Jímọ̀ lọ́jọ́ yẹn. Mi mọ̀ pé ọjọ́ Jímọ̀ lọ́jọ́ yẹn. Mo kàn ń lo oko ni mo gbébọn dání. Mo ti wá mú kinní yẹn dání sínú àpò ọdẹ. Ó kù díẹ̀ kí n débẹ̀ yẹn mo ti fi kinní yẹn sórí ọ̀tá. Gbogbo ìtókù kí n jáde sínú oko yẹn ò tó bí 10. Mi mọ̀ nǹkan tó gbàbọ̀ lọ́wọ́ mi látẹ̀yìn mo kàn gbọ́ láwù ni. Ilẹ̀ tí máa rí ni mo rí tí pọ́n ti kúnlẹ̀. Mi ò kọ́kọ́ mọ ibi tó ti wá. Ìpọ́n. Bẹ́ẹ̀ ni bàbá. Kí ló ṣẹlẹ̀? Àgbàlá bábọ̀ tí mo kàn máa wo ni mo rí pé ìbọn tó rò yẹn ti bà mí lẹ́sẹ̀. Pàǹtí tó kọ́. Bẹ́ẹ̀ ni bàbá. Ẹ ti yìnbọn mọ́ra yín lẹ́sẹ̀. Bẹ́ẹ̀ ni. Tí wọ́n sì ní ẹ má ṣọdẹ níjọ́ Jímọ̀. Bẹ́ẹ̀ ni bàbá. Ẹ wá dẹ́jà. Mo jẹ́jà ṣùgbọ́n ìṣe ni ìgbàgbé ṣe mímì mọ̀ pé Jímọ̀ lọ́jọ́ yẹn. Láti ìgbà yẹn tán bá ní ọdẹ ńjọ́ Jímọ̀ máa sọ fún wọn pé kàn mú tèmi kúrò láàárọ̀ ọjọ́ yẹn. Ó lè wá dẹ̀yìn Jímọ̀ wọn kí n lọ bá wọn lọ́dẹ yẹn. Wọ́n ń bẹ ọdẹ dáadáa tán dẹ̀ tó dẹ̀ jẹ́ pé ọ̀hún fẹ́ kí n má sí ń bẹ̀. Bẹ́ẹ̀ ni bàbá. Tán bá bẹ ọdẹ tó bá ti bọ́ síjọ́ Jímọ̀ ó dẹ̀yìn Jímọ̀ kí n tó lọ bá wọn. Ó jẹ́ ewu èyí tó wù mí di iṣẹ́ ọdẹ yìí. Èwo ló tún dàbí rẹ̀ tẹ́ ẹ lè gbàgbé láéláé tẹ́ ẹ máa rántí? Ó pọ̀ lọ fà àwọn èyí tó tún dàbí ẹ wà tí kò ń ṣe mí ló ṣẹlẹ̀ sí. Tó ṣẹlẹ̀ sáwọn tó àjọ jẹ́ ọdẹ. Ìkan ṣẹlẹ̀ ní bí ọdún 11 sí 12 sẹ́yìn báyìí. Bàbá kan ní Dòbì. Mi ìrántí orúkọ ọmọ bàbá yẹn. Ọjọ́ yẹn jẹ́ ọjọ́ ọdún kọ̀lá Iléyá. Àwa ṣọdẹ a fẹ́ wá ẹran ọdún. Ní ìtàdẹ̀ mọ̀ pé iṣu ti wà láàárín àwọn bàbá yẹn pẹ̀lú èèyàn kan lábúlé tán búra. A ti wà lọ́dẹ
àjọ bẹ̀rẹ̀ ọdẹ bàbá yẹn gbébọn wá bá wa ni. ẹ̀túnbọ̀ tán lọ ìbọn tí bàbá yẹn gbé kíra báyìí oró la gbọ́. ta ló yìn mọ́. fúnra rẹ̀ ló yìn òun fúnra rẹ̀ náà ló bà. ṣe ni ìròbó yẹn yọ ṣe ló ba bàbá yẹn wájú. bọ́nà. bẹ́ẹ̀ ni bọ́nà yẹn. ibẹ̀ ló ṣe ni bàbá yẹn ṣe gbèsè. lọ́dún kọlá ó jẹ́ ọjọ́ tí mi lè gbàgbé láéláé. àwọn ọjọ́ wo ló wá bọ́ sí ọjọ́ ọ̀dùnnú yín nídìí iṣẹ́ ọdẹ yìí? àwọn ọjọ́ tó jẹ́ ọjọ́ ìdùnnú alákọ̀ọ́kọ́ ń bẹ̀ mo ṣe ọdẹ lọ́jọ́ kan mo má àbúrò ìyàwó mi dání mo wọnú oko kan ọjọ́ yẹn bàbá ewúro 7 mo bá. mélòó? 7 mo bá ní oko. 7 rẹ bá ní oko? bẹ́ẹ̀ ni bàbá mo dẹ̀ pa 5 nínú wọn. 5 lẹ pa? bẹ́ẹ̀ ni tí mo ń yìnbọn tí mo ń ké padà. ìbọn sakabula? bẹ́ẹ̀ ni bàbá àbúrò ìyàwó mi tó tẹ̀lé mi lọ́jọ́ yẹn wọ́n ń pè ní ọdún a máa ń pè ní 15. ọdún adéòsì. lẹ́yìn ewúro 5 yẹn a padà pa ẹtu 4. lálẹ́jọ́ náà? bẹ́ẹ̀ ni bàbá sí ọjọ́ yẹn jẹ́ ọjọ́ tí inú mi dùn gan. ọjọ́ àkọ́kọ́ tí inú yín dùn? bẹ́ẹ̀ ni bàbá. ọjọ́ èkejì ńkọ́? lẹ́yìn yẹn òun nígbà tí ìyàwó mi tún bímọ. àsìkò tí ìyàwó mi bímọ yẹn gbogbo nǹkan dàbí nǹkan tó jẹ́ pé mo ti ṣọdẹ tí mi rí nǹkan kan pa. némi kọ̀la ó máa ń sòṣe mí tí n bá ní patí máa ṣọdẹ mi ní pé rẹ́ran pa ó di pé patí kọ̀la báyìí ilẹ̀ máa ń kún ni bàbá. mo ṣe kan tó jẹ́ pé ti ìkẹta nínú àwọn ọmọ mi ilẹ̀ ti mọ́ aago 6 wọ́n ti pẹ̀rún àti fẹ́ pa tọ́ọ̀ṣì gan nínú kò kan ṣoṣo yẹn ọmọ ìyá mi kan wà tàjọ máa ń ṣọdẹ a máa ń pè ní Chicago Ṣèyí lórúkọ ẹ̀ àjọṣọdẹ lọ́jọ́ yẹn nìmi àti adẹ jáde láti bí 11 adẹ̀rìn di aago 6 láàrin eku nífẹ̀ẹ́ pé ilẹ̀ ẹjọ́ nímì ni o. báwo la fẹ́ ṣe wọ́n ti ń pèrún ọgbẹ́ni já máa lọ ilé o ibi chọ́ọ̀chì kan wà ládùúgbò wa máa ń pe chọ́ọ̀chì yẹn ní orí òkè àfiyèsí. oko ọ̀pẹ kan wà nísàlẹ̀ chọ́ọ̀chì yẹn ọgbẹ́ni já bá nú àlà oko ọ̀pẹ yìí jáde sí títì kára máa lọ ilé o bá ṣe gbà àlà oko ọ̀pẹ yẹn òun gbàlà ọ̀tún èmi gbàlà òsì tí màá rìn síwájú díẹ̀ báyìí òun ni mo gbọ́ jẹ́ àwọn ewúju ń bì báyìí sílẹ̀ ti mọ́ rekete ká pa tọ́ọ̀ṣì ló kù ògbó ṣe ó ẹ̀yìn á dúró orí ebè mo dẹ̀ máa gùn yín máa wọ̀ ọ̀kan báyìí ni mò ń wo lóòrè mo dẹ̀ gbé náà lè ṣàkàbùlà gbẹ́ẹ̀dọ̀ ìyẹn yí kata àwọn tó kù rọ́ wọn lọ bá òun lọ́hùn mo gbọ́wọ́ tiẹ̀ náà gbẹ́ẹ̀dọ̀ ó pọ̀ yàkó ó ṣe ń da èmi sáré kìbọn òun náà kìbọn bóun ṣe ti yìnbọn sọ́jà kó lọ́wọ́ àwọn tó kù tó rọ́ wọn padà bọ̀ lọ́dọ̀ tèmi láti fẹ́ wá bá bẹ̀wọ̀ gbẹ̀ mo sún síwájú díẹ̀ báyìí mo tún rí kan mo tún bùjó aṣápa 4 bẹ́ẹ̀ bàbá wọ́n dín ikú lákún. ó jẹ́ ọjọ́ tí inú mi dùn tí mi lè gbàgbé. ìjọ́ wo nínú yín wá bàjẹ́ jù nídìí iṣẹ́ ọdẹ yìí? bàbá ọjọ́ ọ̀rọ̀ ẹsẹ̀ mi lọ́jọ́ tí inú mi bàjẹ́ jù torí nǹkan tí ò ṣẹlẹ̀ rí ni. tí ò ṣẹlẹ̀? bẹ́ẹ̀ ni bàbá èèyàn gan òyìn kó bà mí rí pé kéèyàn nà sí mi kó yìn kó bà mí kò ṣẹlẹ̀ rí. ó fẹ́ dàbí bí ìgbà pé ṣe lèèyàn fi ọwọ́ ara ẹ̀ ṣe ra ẹ̀. òun ni nǹkan tí mo fi. ẹ má dẹ̀gbẹ́ níjọ́ Jímọ̀. bẹ́ẹ̀ ni bàbá. ẹ̀ẹ́dẹ́jà àwọn olówe wọ́n máa ń pòwe pé bó ṣe wulẹ̀ kí ìyàwó ọdẹ ọdá tó bẹ́ẹ̀ ni bàbá. ẹ̀kẹ́ apá kan ojú kan lọ. ìyàwó yín ńkọ́? ìyàwó mi wà.
Mélòó lẹ ní? ìyàwó kan ṣe náà mo fẹ́. Ẹ̀kẹ́ wọn ń kọ́, ó dàbí pé wọ́n fẹ́ràn ẹran dáadáa. On try díẹ̀. Àbẹ́yìn lẹ fẹ́ràn ẹran jù wọ́n lọ. Bàbá. Ẹ mọ̀ pé nígbà táwa bá ti ṣe wàhálà tá ti sáré sọ́tún sáré sósìn ṣe ló máa rùn síyàn. Ìyàwó lédè kan ìyàwó yín fẹ́ràn ẹran gan. Bẹ́ẹ̀ ni bàbá. Kọ̀lọ̀kọ̀lọ̀ ni ìyàwó yín. Bẹ́ẹ̀ ni bàbá. Ẹ̀kẹ́ wọn apá àbò ló wá tóbi jura wọn lọ. Àkíyèsí mi ò dé gbogbo bẹ̀yẹn sà. Àkíyèsí mi ò dé gbogbo bẹ̀yẹn. Ẹ wo ìyàwó yín dáadáa. Bẹ́ẹ̀ ni mi nákíyèsí dé gbogbo bẹ̀yẹn. Tẹ́ ẹ bá délé ẹ bá mi wo ìyàwó yín dáadáa. Ok bàbá. Ẹ wò yẹ kẹ́ wá fi fóònù yín yà kẹ́ ẹ sẹ́ndì ẹ̀ sí mi kí lè mọ̀ bẹ́ẹ̀ kẹ́ wọ́n ṣe bẹ́ẹ̀ kẹ́ ìyàwó yín ṣe. Àgbọ́yé sà. Mo fẹ́ kẹ́ ẹ kọ́ wa légbòogi kan àbí méjì tí àwọn tó ń gbọ́ yín yìí tí ń wò yìí tí wọ́n fi ṣe fàjẹ́. Kò bá jẹ́ oògùn àrùn, kò bá jẹ́ oògùn àìsàn, kò bá jẹ́ èyíkéyìí. Ẹ̀rọ̀pọ̀ dá yín lójú. Olódùmarè bá. Ìbọ̀sẹ̀. Ìjẹ́lẹ̀ yẹn dábàá. Ìbọ̀sẹ̀. Adáṣe ní wọn gbàgbọ́dọ̀ àwọn ọmọ lẹ́nìí. Ìta àfẹ́jù síta ilé ní gbogbo àwọn tí ó máa lò kó bá wọn lára mu ní báyìí. Kádùn àwọn kó gbà ó. Mo fẹ́ sọ àṣírí atẹ́gùn kan síta tó jẹ́ àṣírí bíbò. Iṣẹ́ atẹ́gùn ni. Ẹ lọ bá mi wá orí òkété mẹ́ta. Orí òkété mẹ́ta. Bẹ́ẹ̀ ni bàbá. Orí ikún mẹ́ta. Orí ikún mẹ́ta. Tẹ̀tẹ̀ àbáláyé. Tẹ̀tẹ̀ àbáláyé. Àtàrí kan. Àtàrí oríire kan. Bẹ́ẹ̀ ni bàbá. A wá jó. Nígbà tá a bá jó ẹbu yẹn tán ká rọ́ sí ibì kan. inú ògò kan. Tá a bá máa ṣaṣẹ́ ìyá wa dúró lẹ́nu nù àbájáde síta. Àbò ẹbu yẹn sọ́wọ́. Ẹ wá tẹ́ pẹrẹsẹ. Èjì ogbè lọ́tún. Ṣé ń gbọ́ mi bàbá? Èjì ogbè lọ́tún. Ògúndábèdé lósì. Èjì ogbè lọ́tún Ògúndábèdé lósì. Bẹ́ẹ̀ ni. Látẹ̀lẹ́wọ́ ìyàlá ìjọba. Bẹ́ẹ̀ ni bàbá. Tẹ́ bá ti tẹ odù yẹn sí ẹ wá yá sí lẹ́ẹ̀mẹ́ta. Ẹ ní ìkún ló ní kẹ́ fọwọ́ yín kún mi lọ́wọ́. Ìkún ló ní kẹ́ fọwọ́ yín kún mi lọ́wọ́. Tẹ̀tẹ̀ ló ní kẹ́ fọwọ́ yín tẹ̀ mí lọ́wọ́. Tẹ̀tẹ̀ ló ní ẹ fi owó yín tẹ̀ mí lọ́wọ́. Nítorí Ògúndábèdé lórí olè. Nítorí Ògúndábèdé lórí olè. Tó ń jalè láwùjọ. Tí ń jalè láwùjọ. Kó lọ jalè owó ọwọ́ ọmọdé. Kó lọ jalè owó ọwọ́ ọmọdé. Owó ọwọ́ àgbà. Kó lọ jalè owó ọwọ́ àgbà. Owó ọwọ́ ọkùnrin. Kó lọ jalè owó ọwọ́ obìnrin. Owó ọwọ́ obìnrin. Kó lọ jalè wá fẹ́mi lágbájá ọmọ lágbájá lé. Kó lọ jalè wá fẹ́mi lágbájá ọmọ lágbájá. Torí òkété kì í lọ sọ́jà kó má dẹrù bọ̀. Torí òkété kì í lọ ọjà kó má dẹrù. Kó lọ dẹrù owó ńláńlá wá lé ní. Kó lọ dẹrù owó ńláńlá wá. A wà fẹ́ síta. A bá fẹ́ dá. Bẹ́ẹ̀ ni bàbá. Kí lọ́jọ́ yẹn tó ṣu ẹni yẹn máa gbowó. Yóò gba owó tó tó owó. Bẹ́ẹ̀ ni bàmí. Fóònù nọ́mbà yín kọ́. 091 36 71 00 45. Lẹ́ẹ̀kan sí. 091 36 71 00 45. Nọ́mbà yín nù. Bẹ́ẹ̀ ni WhatsApp nọ́mbà mi nìyẹn. Bàbá tún pè yín níjọ́ mi ńkọ́. Anytime tẹ́ bá pè mí, màá dá yín lóhùn. Ẹ ṣeun o. Ẹ bàbá.